Yeah, yes, so, yes, so, yes, so. There's fire on the mountain. There's fire on the mountain. There's fire on the mountain. And don't if justice from bad. Ejo, kí ló wá ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ justice from bad báyìí. Láàrin bàbá Mohbad àti Blessing versus Tenny Omologo. Ejo, kí ló ń ṣẹlẹ̀ báyìí torí Ọlọ́run. Kí ló ń ṣẹlẹ̀. Hey, ọ̀rọ̀ justice from bad yìí, ó ti wá ń di gbàsgbòsí o. Ó ti wá ń di gbàsgbòsí. Ejo, kí ni Blessing? Ẹ̀gbọ́n Mohbad. Kí ló lọ sọ sínú bẹ̀rẹ̀gàdì Mohbad? Ẹ̀gbọ́n, ṣé bàbá Mohbad ló rán Blessing pé kó lọ sọ nǹkan sínú bẹ̀rẹ̀gàdì àbúrò ẹ̀? Ṣé lóòótọ́ ni? Torí nísìn ìwádìí fi yé wa wípé awuyewuye tó ń lọ lórí ọ̀rọ̀ Blessing wípé òun náà wà ní bẹ̀rẹ̀gàdì Mohbad. Kódà ó sọ nǹkan dúdú sínú bẹ̀rẹ̀gàdì Mohbad. Ẹ mọ̀ pé a ti sọ̀rọ̀ lórí ẹ̀ yá. Ìwádìí wa ń jẹ́ kó yé wa ń sìn wípé bàbá Mohbad òun ló rán Blessing pé kí ó lọ sọ nǹkan sínú ẹ̀. Ẹ gbọ́, ṣé lóòótọ́ ni? Ṣé ó lè jẹ́ bàbá Mohbad? Àbí Blessing ló kàn déédéé ló mọ nǹkan tó lọ sọ sínú ẹ̀? Ọ̀rọ̀ yẹn sì ṣòkùnkùn sí gbogbo wa o. Àbí mi ò dẹ̀ mọ̀ bóyá ó ti tàn ìmọ́lẹ̀ sí fún ẹ̀yin kan. But thousands of people, or let me say millions of people, ó sì ṣòkùnkùn sí gbogbo wa. Pé kí ni Blessing tó lọ sọ sínú bẹ̀rẹ̀gàdì tó ti àbúrò ẹ̀ níjọ́ tí wọ́n ń sin Mohbad. Now, Tenny Omologo ló wá jáde. Ó ní bàbá Mohbad ló rán Blessing. Àṣìwí kò tó àṣìsọ. Wọ́n ní bàbá Mohbad ló rán Blessing pé kó lọ sọ nǹkan sínú bẹ̀rẹ̀gàdì Mohbad. Ṣé lóòótọ́ ni? Àbíré ni? Àbí ìjà tó dé ló jẹ́ kí orin dòwe? Torí kí ni ọ̀rọ̀ yìí a gbọ́dọ̀ wá kúlẹ̀kúlẹ̀ because bíbélì náà sọ ó ní ẹ wádìí ohun gbogbo dájú kẹ́ẹ̀dì tó ń ṣe òtítọ́ mú. Ara bí tí mo ti ń ṣe àwọn ìwádìí káàkiri tí mo ti ń gádẹ̀ òun náà ni mo ti gádà gbogbo àwọn information yìí jọ. Ó kàn dùn mí pé mi ò rẹ́kọ̀dù voice bàbá Mohbad níbi tó ti ń ṣépè fún Tenny Omologo. Now, ṣé ó tọ̀nà? Ṣé ó bójú mu kí ẹni tá a pè ní òjìṣẹ́ Ọlọ́run, ìránṣẹ́ Ọlọ́run, ẹni ìfàmì òróró yàn kó máa ṣe ìpè? Ẹ jẹ́ ká gbàgbé pé àwọn ẹni yìí wọ́n ń wá justice fún ọmọ ẹ̀. Kókò tí ẹ jẹ́ pé neutral level ṣó tọ́ sí ìránṣẹ́ Ọlọ́run láti máa ṣe ìpè. How much more àwọn tí bàbá Mohbad wá ń ṣe ìpè fún yìí tó ń bájà yìí, àwọn tó ń wá justice fún ọmọ ẹ̀ ni. Ṣó tọ́ bẹ́ẹ̀? Bóyá eléyìí ló wá fa ìbínú tí Tenny Omologo fi wá jáde pé àsìkò tó máa tú àṣírí pé bàbá Mohbad àwọn náà rán Blessing pé kó lọ sọ nǹkan sínú bẹ̀rẹ̀gàdì àbúrò ẹ̀. Tẹ́bàdé gbàgbé nígbà tí Wùnmí sọ àdó àti aṣọ funfun títí ẹ̀ sínú bẹ̀rẹ̀gàdì, gbogbo alágbó against ẹ̀. Interview bẹ̀rẹ̀ sí ní lọ lóríṣiríṣi lórí ẹ̀, question bẹ̀rẹ̀ sí ní lọ. Ìgbà tí Wùnmí máa sọ ó lóun fi ṣe protection ni. Protection kí ni? Ṣé wọ́n ló pa Mohbad ni tó fi ń wá protection? Àbó ń bẹ̀rù pé òkú máa jí lóru, ó máa wá ká ẹ mọ́nú ilé, máa wá pa ẹ́ nígbà tó bá ti lọ́wọ́ nínú òkú ẹ̀. Kí ni protection tó ṣe? Ó dẹ̀ jẹ́ kó yé ó yé gbogbo àwa tá a jọ mọ Yorùbá wípé ẹni tó bá ti ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó cage spirit ẹni yẹn ni kẹ́ni yẹn má lè jà. Wọ́n fi kíní yẹn cage spirit Mohbad kó má lè jà láti lọ ṣọṣẹ́ fún àwọn tó gbẹ̀mí ẹ̀. Ó yé gbogbo àwọn ọmọ Yorùbá. Kò dìgbà tá a bá ṣe ń fi ẹ má jẹ́ ká fi ẹ̀kọ́ tọ́nà fúnra wa jẹ. Kò dìgbà tá a bá ṣe ń ṣe kíní Wùnmí fi yẹn ṣe protection fara ti tiẹ̀ láti fi cage spirit Mohbad kó má lè jà ni. Now, Blessing tó wá sọ tiẹ̀ síbẹ̀, kí ni ìyẹn fi ti tiẹ̀ ṣe? Ìyẹn la wá fẹ́ mọ̀. Bóyá àwọn náà fi tiwọn ṣe pé kí òkú Mohbad lè jà, ó lè lọ ṣe ọṣẹ́ fún àwọn tó gbẹ̀mí ẹ̀. Bóyá àwọn tó fi tiwọn ṣe nìyẹn, èmi kàn ń sọ ni o. Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ fi ọkọ yín hàn lábẹ́ comment section. Now, Tenny Omologo wá sọ pé bàbá Mohbad ló rán. Kó má jẹ́ kí bóyá ẹnu mi lẹ ti máa gbọ́. Alágbàwí lè mi, ẹ wá gbọ́ lẹ́nu ẹni tó sọ gangan ká tó tẹ̀síwájú. Ṣé ẹ dákun ṣe mo parọ́ mọ́ bẹ́ẹ̀ sọ fún mi pé kí n forgive ẹ̀? Mi gbẹ́ bẹ́ẹ̀ o, torí tí mo bá wà lórí ààrẹ lójú èèyàn 1000 plus ó lè fi ṣe editing. Ẹ rí pé fídíò yìí èmi gangan mo ní, ẹ rí pé mi gan tó download ẹ̀ ni. Ẹ rí pé fídíò yẹn gan pẹ̀lú ẹ rí wípé fídíò
ọmọ yẹn ti wá sáré lọ bá lóòótọ́ ọmọ yẹn lè má mọ tí wọ́n fi sínú nǹkan yẹn torí mo rí ọmọ yẹn bí Ọlọ́run ṣe sọ fún mi ọmọ yẹn is a innocent wọ́n kàn fún ní nǹkan yẹn ni pé tí pósí yẹn bá ti ń lọlẹ̀ irọ́ ni wọ́n pa fún ọmọ yẹn tó fi fún ọmọ yẹn ní nǹkan wọ́n lọ́ọ̀rì tó lọ́ọ̀rì fún mi ẹ̀mí mi spirit mi sọ fún mi pé Blessing is a innocent nínú nǹkan tó jù síbẹ̀ yẹn wọ́n fún ní nǹkan yẹn jòsí dẹ̀ ló fún jòsí ni jòsí tó ń dínà yẹn òun ló rán níṣẹ́ jòsí ló rán níṣẹ́ pé kó lọ jù síbẹ̀ jòsí ló rán níṣẹ́ pé kó lọ jù síbẹ̀ ló ṣe ń defend torí kàkà tí màá fi fún Blessing jòsí ìwọ ni màá wá fún ìwọ ló rán ọmọ yẹn ní iṣẹ́ tó jẹ́ ṣé mo parọ́ mọ́ yín nísìnyí mo parọ́ mọ́ yín o lé mi ẹ̀ẹ́dì ti fi fọ́tò ọmọ ẹ̀ ìwọ àbáwọn aláàrú ẹ̀ ìwọ àbáwọn aláàrú ẹ̀. ẹ̀rí olùfẹ́ mi mo rò pé ti gbọ́ nǹkan tí Tenny Mọ́lógùzò ẹ jọ̀ọ́ ṣé lóòótọ́ ni bàbá Mohbad ló rán Blessing pé kó lọ sọ nǹkan sínú bẹ̀rẹ̀gàndì àbúrò ẹ̀ ọ̀rọ̀ yẹn sì ń rú èmi lójú o and ẹ̀yin ò bá bọ̀ ẹ pòwe ẹni ó jọ gàté kò jọ gàté ó fi ẹsẹ̀ méjèèjì tìrò eégún àtiró wọlé èèyàn àtiró jáde ẹ jọ̀ọ́ ẹ̀rí olùfẹ́ mi ta ni o ti mọ̀ pé eégún àtiró tó wọlé òun lè yan àtiró tó jáde síta gbogbo ìgbà tó bá ti ń sọ̀rọ̀ Blessing bàbá máa ń kọ́fà Blessing ni nígbà tí Mohbad ti jáde láyé Blessing ò tí ì fìjọkọ̀ báyìí kó jáde rí kó wá sọ̀rọ̀ àbí kó tiẹ̀ wá jà fábùwẹ̀ ẹ̀ àṣé wọn kì í ṣe ẹ̀jẹ̀ kankan náà ni àbí gbogbo àwọn tó ń jà fún justice for Mohbad àtobìnrin àtọkùnrin wọn ò sí nílé ọkọ àbọkùnrin ò sí nílé ìyàwó ẹ̀ àbá ọ̀rẹ́ ò sí nílé fámìlì tiẹ̀ táwọn yẹn fi ń jáde tí wọ́n fi ń jà ṣóun nìkan ló máa kọ́kọ́ ní ọkọ ni tí bàbá wa fi ń sọ wípé ẹ fi Blessing sílẹ̀ obìnrin ni ilé ọkọ ló wà ẹ má gbàgbé pé àbúrò ẹ̀ mà lẹ́ni tó kù yìí kò mà kí ń ṣe aráàta sí nígbà tára àta bá lè fiṣẹ́ wọn sílẹ̀ tó ń fọ̀nà wọn sílẹ̀ tó wá ń jà fún justice àbúrò títí ẹ tí bàbá tiẹ̀ wá ń sọ fún ẹ pé obìnrin ni wọ́n kàn fi ẹ́ sílẹ̀ kò sí nǹkan tó lè ṣe sí ẹ dúró ṣó make sense ṣó make sense ibẹ̀ ló ń jẹ́ kémi tí máa wá wò pé lótìtọ́ àti lódodo bóyá bàbá Mohbad wọ́n ń kọ́fà nǹkankan but nǹkan tó ń kọ́fà yẹn òun ni ò tí wà yé mi torí èmi ò rẹni tó yẹ kọ́kọ́ síwájú àṣẹ̀gbọ́n kí àdúrà tẹ̀lé àṣàbúrò kejì pé a fẹ́ mọ ikú tó pa àbúrò wa a fẹ́ mọ ikú tó pa ẹ̀gbọ́n wa àdúrà ò sọ̀rọ̀ Blessing ò sọ̀rọ̀ mistake tí àdúrà fi send 3 seconds video gan wọ́n pamọ́lẹ̀ wọ́n jẹ́ kó títí dọ́dọ̀ àwọn ọlọ́pàá ni wọ́n sẹ́tù tó pamọ́lẹ̀ tí wọ́n fẹ́ jẹ́ kó jáde ẹjọ́ kí là ń bò kí là ń kọ́fà ṣé wàá rí pé táwọn èèyàn bá ń sọ pé bàbá Mohbad mọ̀ ń pa ẹ̀ ṣé rí pé àwọn èèyàn yẹn ọ̀hún ṣì sọ ṣé rí kí bàbá Mohbad tó lè wẹ̀ra wọn mọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kán tó lè wẹ̀ra wọn mọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àwọn èèyàn ti ń dájú sọ wọ́n pé àbáwọn náà ti gbowó àbẹ̀tẹ́lẹ̀ kán má lè sọ̀rọ̀ lórí òkú ọmọ wọn àbí wọ́n ti bọ́ bàbá Mohbad náà àbí bàbá Mohbad náà mọ àwọn tó ṣekú pa ọmọ ẹ̀ tí ò fẹ́ sọ kí bàbá Mohbad tó lè wẹ ara ẹ̀ mọ́ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí àfi kí Blessing jáde o kí Blessing jáde kó wá debunk gbogbo ọ̀rọ̀ ẹ̀ pé lóòótọ́ ni mo sọ nǹkan síbẹ̀ nǹkan tí mo dẹ̀ sọ síbẹ̀ nǹkan báyìí ló ṣiṣẹ́ fún nǹkan báyìí ló ṣiṣẹ́ fún kí Blessing dẹ̀ ready pé wọ́n máa bí léèrè question ta ló rán ẹ kí ni nǹkan tó wà ń bẹ̀ kí ni nǹkan tó mean kí ló ṣiṣẹ́ fún purpose wo ló ṣe sọ síbẹ̀ kó ready pé àwọn èèyàn máa bí léèrè kó bá jẹ́ kí nígbà tó bá tún wá ṣe jáde tán kò tún ní mọ irú dáhùn tó máa dáhùn sí ìbéèrè tán bá ń bí àìdẹ̀jáde ẹ̀ ó ń fa bàbá Mohbad sí wàhálà torí bàbá Mohbad ti kọ́fà ẹ̀ náwọn àyè kan tó yẹ pé ó ti mú suspect dání pé kí ni bàbá Mohbad ń kọ́fà Blessing fún kí ni wọ́n ń kọ́fà Blessing fún ẹ̀yin lẹ bí àbúrò ẹ̀ lẹ́ni tó kú òun dẹ̀ lẹ́ni àkọ́kọ́ tó kọ́kọ́ pé ìgbé dádì mi wọ́n ti pa o ta ni wọ́n pa dádì mi wọ́n ti pa o ta ni wọ́n pa wọ́n ti pa Mohbad o wọ́n pa Mohbad that is the end
tá a gbọ́ lórí ọ̀rọ̀ Blessing that is the end ó kàn pé bàbá ẹ̀ dáàdì mi wọ́n ti pa o ta ni wọ́n ti pa Mohbad o ládẹ̀ ti gbà yẹn up to the bá a ṣe ń sọ̀rọ̀ ẹ̀ títí àṣírí fi tú gan pé ó wà ní Beragrande ó sọ nǹkan sínú Beragrande gbogbo awuyewuye yẹn gan àti ìgbọ́n kankan lẹ́nu Blessing up to now ẹjọ́ ṣàbúrò ẹ̀kọ́ ni Mohbad ni kódà àwọn gbọ́kọ́ tẹ̀ ti sọ pé Blessing àti àdúrà wọn kì í ṣọmọ alọ́ba pé that's why tí òkú àbúrò wọn ẹ̀gbọ́n wọn tí ò ṣe kàn wọn pé ó dàbẹ̀ pé ìyá mi àbí bàbá mi ni ìyá Mohbad bí àwọn ọmọ yẹn fún ẹ má dẹ̀ jẹ́ ká gbàgbé pé ìyá Mohbad náà ti sọ pé àdúrà ò kì í ṣọmọ alọ́ba àdúrà náà tó fẹ́ náà rẹ̀ sọ pé òun ò kì í ṣọmọ alọ́ba ṣe rí nígbà míì wà tí ẹ pé a máa ń wò pé ìjà lóde òun lórí máa ń dòwe ẹ má jẹ́ ká tọrọ ara jẹ́ ńgbà míì o ìgbà míì tíjà bá ṣẹlẹ̀ òun lòótọ́ máa ń jáde o ó kàn yẹ pé a máa ń fojú wò pé bóyá torí ìjà tó ṣẹlẹ̀ 50-50 ní kẹ́ máa jẹ́ ká fi ọ̀rọ̀ yẹn sí o ẹ máa jẹ́ ká máa fojú ìjà lásán wò pé ìjà tó dé lórí dòwe 50-50 òun ní kẹ́ jẹ́ ká máa fi ọ̀rọ̀ yẹn sí ìjà lè ṣẹlẹ̀ káṣírí tú ìgbà míì wà tíjà ò bá ṣẹlẹ̀ àṣírí ò kí ń tú ta ló mọ̀ bóyá ìjà tó ṣẹlẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ló jẹ́ kí ìyá Mohbad confam pé àdúrà kì í ṣọmọ alọ́ba ó kú lè jẹ́ pé lóòótọ́ àdúrà kì í ṣọmọ alọ́ba who know ta ló mọ̀ obìnrin ló mẹni tó lọ́mọ wọ́n lè ṣe DNA lọ ní ọ̀làǹsì kí bàbá Mohbad má surprise pé àdúrà kì í ṣọmọ ẹ̀ Blessing kì í ṣọmọ ẹ̀ ṣẹ́ra àwọn ìyá wa táwọn wòye ṣẹ́ra àwọn ìyá wa yìí Ọlọ́run ló lè bá wa ṣàánú wọn o àwọn náà mọ nǹkan tó ń ṣe ní kọ̀kọ̀ o àwọn náà mọ nǹkan tó ń ṣe ní kọ̀kọ̀ but ojú tá a máa fi wò ni pé ìjà ló dé òun lórí ndòwe ok ẹ wo títẹ́ náà ọmọlógún yìí náà sí tá a bá wá ọ̀rọ̀ yìí lọ tá a bá wà bọ̀ ó má lè jẹ́ bàbá Mohbad ló rán Blessing lóòótọ́ who know ó dẹ̀ lè jẹ́ pé Blessing òun ló dáṣẹ́ ọwọ́ ara ẹ̀ jẹ́ who know but kíní kan ni mo mọ̀ tó dá mi lójú as obìnrin Blessing ò lè fẹ́ ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn kí bàbá ẹ̀ má mọ̀ sí wẹ́dà láti fi jẹ́ kí òkú Mohbad jà ní o wẹ́dà láti fi protect nǹkan kan ní o Blessing ò lè ṣe láì má jẹ́ kí bàbá ẹ̀ mọ̀ sí ẹ̀yin tẹ́ ń wò mí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kájọ fi làákàyè gbé ọ̀rọ̀ yìí mo fẹ́ kẹ́ bá mi comment lórí point tí mo sọ yìí àti confam ń sìn pé Blessing ló sọ nǹkan sínú Beragrande Mohbad kí ni nǹkan tó sọ síbẹ̀ a ò tí mọ̀ now my question fún gbogbo ojú tó ń wò mí ni pé ṣé ó possible kí Blessing sọ nǹkan sínú Beragrande àbúrò ẹ̀ láì ṣe pé bàbá ẹ̀ mọ̀ sí or láì ṣe pé màmá ẹ̀ mọ̀ sí ṣó possible ọmọ ni Blessing jẹ́ sí bàbá àti ìyá ládùúrú káàdù tó wà ń bẹ̀ yẹn fear ò ní lè jẹ́ kí Blessing lè ṣe nǹkan on his own I'm telling you fear ò ní lè jẹ́ kí Blessing kó ṣe nǹkan on his own tí ò bá sí pé bàbá àti ìyá wọn mọ̀ sí ìsídà kí bàbá mọ̀ sí àbí kí ìyá mọ̀ sí Blessing ò lè ní courage láti and then ṣé wọ́n ti ń prepare tẹ́lẹ̀ pé Mohbad máa kú tó ti lọ sáré ṣe àwọn nǹkan yẹn sílẹ̀ ni káti ẹ̀ gbà yí pé Wùnmí ìyẹn ti prepare tiẹ̀ sílẹ̀ because ẹni tó ti ń ní mission lórí nǹkan ó lè ti prepare sílẹ̀ but irú Blessing ṣóun náà mọ̀ ni ṣó ní mission ṣó mọ̀ pé nǹkan kan máa ṣẹlẹ̀ tóun náà ti sáré lọ prepare àwọn nǹkan yẹn ó mọ̀ yẹn sọ pé tí bàbá ò bá mọ̀ sí ìyá máa mọ̀ sí ẹni olùfẹ́ mi ẹ bá mi fi èrò kan yẹn hàn lábẹ́ kó comment section lórí ti angle yẹn. Secondly Tenimológo ní bàbá Mohbad ló rán Blessing ẹgbọ́n ṣé torí ìjà tí wọ́n jà ni ṣé torí èpè tí bàbá Mohbad ṣe fún Tenimológo òun ló fà á tí Tenimológo fi sọ bẹ́ẹ̀ àbí àṣírí gangan ni àsìkò tó yẹ kó tú ṣe rí pé ọ̀rọ̀ yẹn ti di méjì èmi suspect lọ́kàn ti tèmi gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi pé Blessing ò lè ní God láti sáré lọ ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn pápápá pé mo fẹ́ sọ sínú Beragrande àbúrò mi tí ó bá lọ́wọ́ àwọn òbí kan nú now Tenimológo náà wàá sọ sí wípé bàbá Mohbad ló rán ṣe rí pé ọ̀rọ̀ yẹn jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tiro bí à ń tẹ̀rẹ̀
nígbà tí èèyàn àtìró wọlé eégún àtìró ó wọlé eégún yẹn wọlé ó ń tìró gangan nígbà tó tí èèyàn kan máa jáde èèyàn àtìró jáde gangan wọn rí eégún kó jáde mọ́ èèyàn àtìró ni wọ́n rí tó jáde ó ti fi hàn pé eégún àtìró tó wọlé òun lè èèyàn àtìró tó jáde tábàjọ fọgbọ́n orí gbé tá a fi làákàyè tó mo mọ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ wà lórí platform ọlọ́gbọ́n nìyí olóye nìyí onílàákàyè nìyí ṣé Blessing lè dá ṣiṣẹ́ yẹn lọ́wọ́ rẹ̀ that is my first comment question ṣé Tenny Ọmọlógo tó sọ pé bàbá Mohbad ló rán ṣé torí ìjà tí wọ́n jà ni torí èpè tí bàbá Mohbad ṣiṣẹ́ fún Tenny Ọmọlógo torí bí bàbá Mohbad ṣe sọ pé editing ní fídíò tí picture tí Tenny Ọmọlógo gbé jáde ṣé yẹn ló fà á tí Tenny Ọmọlógo fi parọ́ mọ́ bàbá Mohbad ni àbí rí àṣírí ni Tenny Ọmọlógo tú ẹ lólùfẹ́ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi fi ọ̀rọ̀ kan hàn lábẹ́ comment section fún àǹfààní ẹ̀yin tí ẹ ò tí subscribe ẹ jọ̀ọ́ ẹ subscribe sílẹ̀ Ilé Global TV ẹni ẹ rí báwọn èèyàn ṣe ń subscribe ṣé wàá rọwọ́ tẹ wá fi ń tẹ subscribe yẹn ẹ ò ní fi gbọ́mọ sí lágbára Èdùmàrè justice from bad òun là ń wá gbogbo ojú tó ń wò mí yìí nǹkan kò ní sọnù nínú àwọn ọmọ yín débi tá a máa wá justice fún wọn ìṣọ́ tó péye ààbò tó péye Olúwa máa fi ṣọ́ yín a máa fi ṣọ́ wọn ọmọ yín a ò ní wá justice fẹ́nìkankan nínú ojú tó ń wò mí lágbára Èdùmàrè ẹ bá mi share fídíò yìí ṣe rí ọ̀rọ̀ bàbá Mohbad àti Blessing èmi mọ̀ wípé Ọlọ́run á tàn mọ́lẹ̀ sí tó bá yẹ pé àṣírí kan wà ní kọ̀kọ̀ táwọn ò mọ̀ táwa kan ń jà ló ń tiwa pé à ń wá justice Ọlọ́run kó tàn mọ́lẹ̀ sí lágbára Èdùmàrè but ẹ̀yin lólùfẹ́ mi ẹ fèrè ọkàn yín hàn ṣe rí question méjèèjì yẹn ó wà most important so possible kí Blessing kó dáwọ́ ara ẹ̀ wù láti lọ ṣe nǹkan tó sọ sínú gbẹ̀ràgàǹdì àbúrò rẹ̀ láì ṣe pé àwọn òbí kọ̀ọ̀kan mọ̀ sí bóyá bàbá àbí ìyá so possible lọ́dọ̀ ti tèmi kò possible ìkọ́nù àwọn òbí yẹn gbọ́dọ̀ mọ̀ sí especially bàbá ó gbọ́dọ̀ mọ̀ sí ẹ̀ṣẹ̀ yẹn lé ní Tenny Ọmọlógo sọ pé bàbá Mohbad ló rán ṣé lóòótọ́ ni àbírọ́ àbí torí èébú tí bàbá Mohbad bú Tenny Ọmọlógo ni Tenny Ọmọlógo ṣe sọ bẹ́ẹ̀ àbí Tenny Ọmọlógo ti ń kíìpù àṣírí yẹn ìgbà tí ìjà dé lóò pé àsìkò tó ti máa tó àṣírí ó bá tó àṣírí ó yá ẹ bá mi fi ọkàn yín hàn abẹ́ comment section a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ bàbá Mohbad àti Blessing versus Tenny Ọmọlógo ṣé lóòótọ́ ni bàbá Mohbad ló rán Blessing kó lọ sọ nǹkan síbẹ̀ àbí rọ́ ní Tenny Ọmọlógo ń pa ẹ fi ọkàn yín hàn lábẹ́ comment section ire o.